Ọlọ́run ṣàánú mi o. Àní pè mí. Hello Ìyálóde. Hello Lóje. Ọkọ mi kújọ́ mẹ́ta. Ilẹ̀ wo ló ti ríṣẹ́? Táǹbọ̀ rí. Ra Yusuf ni ọmọ ìyá alágúnmu àní bá ń wáṣẹ́ lẹ́kọ̀ọ́. Kò ní dààmú. Yóò mọ rí ṣe ni gbogbo tó bá mú dáwọ́lé yóò mọ ojú ṣe ni. Àmín o àmín. Kò ní gbọ́mọgbìn lágbára lọ́lọ́ Ọlọ́run lọ́lá ànábì mọ̀mọ́. Ọlọ́run bá ń kẹ́ ó ṣe o ọkọ mi. Àmín o àmín. Ṣé ìtọ́ ọmọ ọlọ́run òṣèré jákèjàkan bẹ́ẹ̀ ni? Iṣẹ́ tí mo gbà kò bá kí n fojú kan òṣèré kankan o. Ṣé ìtọ́ ọmọ ọlọ́run Pàṣọ bẹ́ẹ̀ ni? Mo gbà kò bá kí n fojú kan Pàṣọ o débi Saheed Òṣùpá àbí Màláíkà. Iṣẹ́ tí mo gbọ̀ bá. Irú iṣẹ́ wo wá ni? Àwọn tí máa ń mú wèrè lójú títì fúnjọba ni o àwọn ẹniṣẹ́ tí mo ń ṣe. Kò ní dáa fún Yusuf o àdúrà tí mo ṣe fún òní mọ́ káyé tó ti gbàgbé pé wẹ̀rẹ̀ ló pa bàbá rẹ ni. Mo dẹ́rọ̀ ṣé palẹ̀ wọ̀dílé mo gbé.